jíjà bàrà sọ ìwọ ni mo yàn Tomisin máa tọ́jú rẹ òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù máa tọ́jú rẹ máa ṣe fẹ́ rẹ ẹni bí ọkàn mi òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù máa tọ́jú rẹ máa ṣe fẹ́ rẹ ẹni bí ọkàn mi. Tomisin, Tomisin, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, bí jíjà bàrà sàn, ìwọ ni mo yàn, Tomisin, Tomisin, máa tọ́jú rẹ. Àyànmọ́ ìfẹ́ mi, ìwọ ni mo fẹ́. Ohun t'Olúwa ti ṣe, kẹ́nikẹ́ni má bàjẹ́. Ìfẹ́ t'Olúwa so pọ̀, kẹ́nikẹ́ni má túká, nítorí kò léwu. Àyànmọ́ ìfẹ́ mi, ìwọ ni mo fẹ́. Ohun t'Olúwa ti ṣe, kẹ́nikẹ́ni má bàjẹ́. Ìfẹ́ t'Olúwa so pọ̀, kẹ́nikẹ́ni má túká, nítorí kò léwu. Tomisin, Tomisin, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, bí jíjà bàrà sàn, ìwọ ni mo yàn, Tomisin, Tomisin, máa tọ́jú Ìzìlá, omi ìgbéjáde ṣe nǹkan tó tó yẹn. Wọ́n ṣe o. In fact, wọ́n mú ọmọkùnrin kan wá lánàá Sunday. Wọ́n ní ẹni táwọn fẹ́ kí n fẹ́ nìyẹn nítorí ó lówó lọ́wọ́ ọmọ ènìyàn lásìn ní pẹ̀lú. Wọ́n ti ègbé ní kí wọ́n ní ọmọ chief olówó whatever. Deolu. Yes. Do you want to lose me? Lose you? Yes, now. God forbid. Lágbára Ọlọ́run, èmi àti àní lose ara wa. But mo ti sọ fún Daddy pé mo lẹ́ni tí mò ń fẹ́. Wọ́n dẹ̀ ti ní kí n mú ẹ wá. But why rushing? Èmi ò bá ní ká sì ní sùúrù díẹ̀. Like kò yájú now. Deolu, èmi àti Akin ṣọmọdé mọ́. Deolu jọ̀ọ́. It's high time kó wá yọjú sí wọn. Okay. If you insist. But ìgbà wo ni ká kí n wá? Sunday it was okay now. Sunday is perfect. Okay, that would be good. Màá wá. Like, is that a yes? bí jíjà bàrà sàn, ìwọ ni mo yàn, Then you fine. Tomisin, Tomisin. Bóyá America or something like that. Selimo. Èyí wú a o. Ẹ sì mórí mi wú. Selimo, èwo tún lè. Àbí mo gbà Tomisin, ẹ dúpẹ́ tiyín. Ẹ dúpẹ́ tiyín. Ṣé rí ọ̀nkú mi? Wà látàlẹ́ sọ́bìlẹ̀ àṣìláwà. Ògùn alájẹ ń gbọ́ ni. Ògùn ológun mo máa ń lò. Níwọ̀n lọ́wọ́ mọ́. Ẹni lọ́ọ̀kì o. Wà láì ẹni lọ́ọ̀kì. Ẹni lọ́ọ̀kì. Àwọn Tomisin, Ọlọ́run ò ní yá yín. Ṣé bí mo ti wà yìí? Tí máa ní ká yọ ọkùnrin tí mo ti fẹ́ ilẹ̀ ti lọ. Wọ́n pọ̀. Àmọ́ wọn tí mo lè ṣe àrítọ́ka sí mo fárígùn ó gbé mi jù lẹ́ni o. Ó bẹ̀rẹ̀ tán. Aládé náà tó tẹ́kọ̀ọ́ fàwọn náà tún lọ. Ebi ni ẹdẹ ọmọ ọ̀dọ́ bíi ẹ pẹ̀lẹ́ o. Wàhálà ẹni lọ́ọ̀kì. Ṣé náà Tomisin lẹ ti wò wọ́n yìí? Ó ti tó. Ó ṣe pẹ̀lẹ́. Wọ́n lè fi lè kópa wọn. Ṣé àmàlà àbí ráìsì? Kí ni? Wọ́n ṣe jẹ́ ẹ̀dá bá ní
máa pè é tó bá yá máa lọ. ẹ ṣe. Ó mọ̀ kó ṣẹlẹ̀ ṣe. ẹ̀rọ ẹgbẹ́ ọkùnrin kan tí wọ́n ṣe fíìmù ẹ má bínú ṣé ẹ má ṣe fíìmù àwọn aláìrí wọ́n bí sí. ẹ fọ́ lè gan. Wọ́n ṣàfọkàn ẹ̀ balẹ̀ tí dájú bá dé kò ṣáà. Hello. Ṣé mi lẹ́nu tí máa fi bí fúnra mi? Kí lórúkọ tiẹ̀? Adéolú ni sà. Adéolú nìkan ló ń jẹ́. Adéolú Ọlátìmẹ́yìn ni. Ọlátìmẹ́yìn gbọ́ fámílì ọ̀dọ́ Ọlátìmẹ́yìn. Ìyàwó nílùú iná apá agbóni lẹ́yìn wa. Ọmọ kiri kankan ni wá bọ̀t. Àgbàwọlé wa ń gbé nísìnyí. Mubo. Sáàdì apẹ̀tẹ̀ náà. Mo ní jẹ́ pẹ̀tẹ̀. mi ì mọ̀ bẹ́ẹ̀. Mọ́mí àti dádì ẹ̀ ń kọ́. Dáàdi mi ti late bọ̀ mọ́mì mi wà. Iṣẹ́ kí ni dádì ẹ̀ ṣe? Kápẹ́ntà ni wọ́n sà. Mi gbọ́. Kápẹ́ntà ni wọ́n sà. Dádì ẹ̀ ṣe kápẹ́ntà tó fi kú. Iṣẹ́ tó dẹ̀ ṣe kú náà ni màmá ẹ̀ ń kọ́. Oúnjẹ ni wọ́n ń tà. Mọ́mí ẹ̀ ń ta oúnjẹ. Bẹ́ẹ̀. Iṣẹ́ kí ni wọ́n ṣe? Tíṣà ni mí, mo lọ sí school mo dẹ̀ ṣe food and nutrition. Ń gbọ́. Food and nutrition. Food and nutrition. Jẹ́gbọ́n. Bàbá ẹ̀ ṣe kápẹ́ntà tó fi kú. Ìyá ẹ̀ ń da kàtà. Ìwọ ṣe food. Dájúdájú food. Ìwọ náà fẹ́ máa ta o. Gbẹ̀mí náà. Má ṣe pé tí màá yẹ kó dé ní ẹ. Irú ẹ tí wọ́n mú wá bá mi lélẹ̀. Ọmọ kápẹ́ntà ni wọ́n mú wá bá mi. Irú ìrànwọ́ wo ni tó rọ́mọ ẹ? Tó rọ́mọ ẹ? Láti gbogbo ó dáná lé ẹ lórí. Ẹ tí wọ́n mú wá rè. Tó dúró ẹgẹẹgẹ yìí. Food and nutrition. Ṣé ìtẹ̀ máa jẹ́ ìyẹn food and nutrition? Wo mi. Mo ṣe ń wọ ẹ̀ ṣé wọ́n bí tó gbà wọlé? Yes sir. Bàbẹ̀ jáde torí tí n bá dìde báyìí níbi tó wà ẹ̀ nǹkan ṣe é. Bọ̀ dáàdì ṣé ìjẹ́ bí Ọlọ́run lè fi decide destiny ẹ̀ ni? Dáàdì. Gbẹ̀mú kí ló ń ṣe é náà? O rẹ lómi o rọmọ àwọn ẹ̀ lọ léèwé gíga o lajúlẹ̀ tí wọ́n kọ́ yín ẹ̀ lọ́pọ̀lọ́ ni. Dáàdì. Àjẹ́ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ Tomisin Tomisin ẹ̀mẹ́ta nu bẹ́ẹ̀ yẹn. No kò sí ìwọ jókòó àrẹ kí ló ń ṣe ẹ́ kí èwo ní ti food and nìkan bàbá kápẹ́ntà yẹn ṣé food and nutrition lẹ́fẹ̀ẹ́ máa jẹ. Ẹ mọ̀ pé Bíbélì náà ló sọ pé Ọlọ́run mú tálákà jáde kúrò nínú òfò ó sì mú jòkó pẹ̀lú àwọn ọmọ aládé ó sì máa ṣoríire láyé. Èmi ni wọ́n sọ báìbù fún. Èmi ndà ṣé wọ́n rántí Bíbélì ẹ ti sọ fún wọn wípé bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ̀ kí ọjọ́ ayé ẹ̀ kó lè ṣe kí ni kó lè pẹ́ láyé. Bò dáàdì Bíbélì náà ló sọ. Ènìyàn sọ̀rọ̀ tún sọ̀rọ̀ lé. Ìwọ́n tiẹ̀ ṣé ìwọ ló fún àlejò rẹ ní drink. èmi mo fún ọmọ wa ní pé kí n lọ dáná oúnjẹ tó. That's very good. Sálárì ẹ ló máa fi sun drink. mo dáná ẹ wọ ọgá. Mọ́mọ́ mi ló bá ẹ bá gbẹgbẹ ẹ sọ̀rọ̀ ṣé káàdì ẹyẹ kó máa sọ̀rọ̀ kó máa ájú ní. ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni. ẹ wo bó ṣe lálejò mi lọ bẹ́ẹ̀ yẹn. lálejò rẹ̀ ìwọ lọ. ṣé sùúrù kan fi máa ń pa òkú pẹ̀lẹ́ mi. ẹ̀wọ̀n tẹ̀lé ní sí. kí ni ọba ẹ ṣe. ẹ̀wọ̀n tí kò mí ṣe ní sùúrù. ṣé bọ́ yẹ kí wọ́n béèrè lọ́wọ́ olójúmọ́ tó máa gbà. Sẹ́límọ́ wo. ta ló rẹ̀. Tomisin ẹ̀yin náà ní. Wọ́n ti tó. ṣé Tomisin ló bẹ̀ ṣiṣẹ́. kí ni kò máa lọ jà ẹ́. Tomisin ló rẹ̀. ẹ̀yin náà ti wá ní. a ní ògbé kó máa lọ. Tomisin tó gbẹ̀ ṣiṣẹ́ náà ni ó sanwó sálẹ̀. ẹ bá ń bẹ dáàdì. ta ni ọbọ̀ ẹ̀bẹ̀ dáàdì. dáàdì kò mọ́ mi. ọba àbẹ̀ ẹ dáàdì. sọ fún ọ pé lọ́rọ̀ padà bẹ̀ bí ọlọ́rọ̀ Sẹ́límọ́ máa lọ. àti Tomisin. Sẹ́límọ́ máa lọ fi mí sílẹ̀.
ẹ wo mọ́mì ẹ má bá mi bẹ̀ wọ́n. ẹ má jẹ́ wọ́n lé mi o. sẹ́yìn náà ni o máa lọ kí ni gbogbo eléyìí báyìí kí ló ṣẹlẹ̀. èmi ò lè bọ ọbẹ̀ dádì o. ẹ̀yin lè máa bá mi bẹ̀ wọ́n. mi ò lè bẹ ẹbẹ dádì ṣé bẹ́ẹ̀ yàn ṣe ń sọ̀rọ̀ táwọn ọmọ ṣe máa ń sọ̀rọ̀ pẹ̀lú òbí ló ṣe ń sọ̀rọ̀ ó wá ń gbọ́ wọn lẹ́nu jẹjẹjẹjẹ ṣé bọ́ yẹ kó máa bẹ̀bẹ̀ ńgbà tó débi ni pé dádì mi ẹ má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ní ṣe kíní kan kó máa rá bàbà ó tún wá ń sọ̀rọ̀ òun kò ti báìbù máa kó ti tẹ́lẹ̀ sí. You're welcome. Sit, please. Make yourself comfortable. Yeah. Wow. Can you share that video? Oh, okay. Thanks. No, come on. This is the first time you have to take something. I could call any of these reputable kitchen. Food, drinks, ice cream. Oh, wow, okay. Oshé. Come on. Give me a minute. Just a minute, please. So, I'm so glad that you're here. So at least you will take water. First time, I'm so happy right now. So, let's get to know each other. Starting from me. So, I started my first degree at West London College, and after that, I went to Oxford for my second degree. So, but my second degree, okay, man, I'm a boy need lots rest. So I went to US, California precisely, where I was before I decided to come home. I'm a daddy sham, you know. I'm the first and, as a matter of fact, the only son of Chief Olu, the Oluomo of Southwest. So let me know you too. Okay. Oh, you know what shetan muka first degree me, of which Daddy Fekin lost ka second degree me in the USA. Well, I said no because Please let me pick this call. Hello, Sandra. Yeah, I'm home. No. Hello? Hello? Shit. No. It's all right. So, how long do you want to stay? The time will be malo. Oshima she DMB. Yeah, Sandra. Sandra. Who is she? Yeah, she's just a family friend. Really? Yeah. Oh, young lady, please can you stand up, please? Sandra! Excuse me, just shut up. Young lady, please stand up. I should. Just stand up and just stand up and go out, please. Tomisin. It's fine. It's fine. It's fine. No way out. Tomisin, I'll give you a shout. What is the full meaning about this? No, I just want no, you to no, just no. explain to me. I honestly don't like the way you act sometimes, Sandra. Who? You don't even know her. Really? Yes! So, must I know her before I ask you who is she? Oh. You know... See, let me tell you something. I know her, I know her family. Show me to hear. You know, if I don't marry you, tó bá fẹ́ mi, kò sẹ́ni tó máa fẹ́. Oh, really? Show me to hear. Really? But, Nisuru, why to she buy it for me?
We've been in America for how many years? Okay, here we go again. Oh, okay. Òun sọ fún mi pé òun ti mo ṣoyún méjì fún ẹ àbí? In fact, you know. Baby, don't kí ló tó ń ṣe báyìí fún mi, ṣé mi ìwà òkè tó fún ẹ ni? Ṣé òkè kí ló tún fẹ́ lára obìnrin tí ò sí lára mi? Kí ló wà lára ọmọ yẹn? Sandra. Baby. Sandra. Yes. Baby. Ṣé o wá fẹ́ fi mí sílẹ̀ ni? Màá bẹ́ẹ̀ bedroom gbà yín ṣe bó ṣe bí mi ò tẹ̀fẹ́ gbé bá mi sí. Èmi àti Sandra ò fẹ́ra. Ìwọ ò fẹ́ Sandra. No, you are a bloody liar, Kolade. Ìwọ ò fẹ́ Sandra. Lẹ́yìn ìgbà tí. Just calm down. Mo ń sọ̀rọ̀. Do you understand? You just keep short. Ìwọ ò fẹ́ Sandra. Lẹ́yìn ìgbà tí Sandra ṣẹ́ oyún méjì. For crying, 2 pregnancies ni Sandra ṣẹ́ fún ìwọ. Ó lọ́rùn ò Kolade. Sorry. I'm sorry. Báwo ló ṣe mọ̀ pé Sandra ṣe oyún fún mi? Ṣé bí ẹnu ọ̀nà ni mo wà tí mo ti ń gbọ́ conversation wa ti? Ẹnu ọ̀nà ni mo wà tí mo fi ń gbọ́ conversation ìwọ àti ẹ̀. Ìwọ wá sọ fún mi pé ìwọ ò fẹ́ Sandra. I'm sorry. Wait, just calm down. Tẹ́lẹ̀ o, ìfẹ́ táwọn òbí mi ni mo ní kí n ṣe tẹ́lẹ̀. Òun mo ṣe ní kí n test ẹ tẹ́lẹ̀, mi ò ní nǹkan fi ẹ ṣe. But láì tiẹ̀ ti test ẹ̀ gan tẹ́, o ti fẹ́ o Kolade. Tomisin. Sí, èmi ni mo mọ Sandra. Sandra tó ń sọ kò lè fún mi ní ìsinmi látàrọ̀ lálẹ́ ọjọ́ kan. Tomisin. Mo ṣe Tomisin ni mà. Mo ti ṣe gan. Ẹ bá mi bẹ̀ mo ṣe ni. Kò sí problem, gbogbo nǹkan tẹ́ ń sọ látàárọ̀ kò sí kan tí mi gbọ́ ń bẹ̀ ṣùgbọ́n fọkàn balẹ̀ ṣó ti gbọ́ tó bá di lálẹ́ mo máa pè nọ́mbẹ̀. Ok, bọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ gan, ẹ bá mi bẹ̀ ẹ jọ̀ọ́. Kò sí problem, ìwà ló ṣe. Nǹkan tó bá sọ màá pè lórí fún kó wá rí má wọ. Ẹ bá mi bẹ̀ ọmọ ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Tomisin ẹ jọ̀ọ́. Thank you ma. Ẹ jọ̀ọ́ máa pè yín lálẹ́ kí n lè mọ. Thank you ma. Ẹ ṣé gan ma. Yes. Ó dàbọ̀. Ó ṣe máa jà. Irọ́ o di olú àwọn pẹ́rẹ́ǹtì Tomisin wọ́n máa fọ́ ní gan o ọ̀rọ̀ wọn jọ mí lójú nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ wọn yẹ̀ wò mo rí pé wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n rí ọkùnrin kan tó dé láti outside country ìwà ẹ̀ wọn ò mọ̀ bóyá tọ́ọ̀gì ni bóyá máa lu obìnrin ni wọ́n kàn decide just like that bí kò máa bọ́ ọmọ wọn lọ bẹ́ẹ̀ wọn ò mọ tí wọ́n ń ṣe kí ni wọ́n ṣe ẹ̀fọ́ wa mẹ̀kúnnù gan pè náà ṣẹ́rù pàwọn náà ní ìlówó ni ọ̀rẹ́ jọ mí lójú gan o no problem ọ̀rẹ́ wo ìyanu máa ṣẹlẹ̀ mo sure ìyanu máa ṣẹlẹ̀. ọ̀rẹ́ èmi ò mọ̀ pé wàá sọ̀rọ̀. mi ṣe ni máa sọ̀rọ̀. torí ẹni tó bá mọ ibi tí ọ̀rọ̀ máa wó sí ọ̀tá ọlọ́rọ̀ ni. sórí àwọn olówó wọn kì í fẹ́ rí ìmí àwa mẹ̀kúnnù náà látàn ṣé ò ń gbọ́ mi. olówó sọ̀rọ̀ olówó àwa tálíkà àwa náà ó sọ̀rọ̀ ara. bọ̀ sórí tíyàn bá ń bẹ sọ agídí ẹ pọ̀ ìwọ ni ohun tó wọ̀ ohun tó kó sí. àwa gan ti pé jí pẹ́pẹ́pẹ́ tá à ń ṣe gan ó sì níbi táwa gan tá a lè dé lọ́dọ̀ àwọn ọmọ olówó ká mọ̀ wàá sọ pé wọ̀ ní sùúrù o fara ẹ balẹ̀ o ní sùúrù o sọ pé nígbà tó ń sọ̀rọ̀ pé mi ni ó dákẹ́ jẹ́ ń bá wí torí mo ṣe ń bá a sọ nígbà yẹn tí ò gbọ́ ni kò wá tán o èmi ti ń sọ fún ọ tipẹ́tipẹ́ pé kó o fi ọmọ bàbá olówó lẹ̀ àmọ́ ò gbọ́ òun ló ti wá dójú ẹ̀ báyìí èmi ò ní bọ́ dá sí nǹkan kan bẹ̀ tó yí ọ tó bá wá wọ sọ́rọ́ wọn àbólówó tó ẹgbẹ́ tó bá wọlé wọn gan security wọn gan wọn ó lù ọ̀dà. irú ọ̀rọ̀ burúkú wo ló ń sọ jàre wípé ọ̀rẹ́ wa ò lè fẹ́ Tomisin má máa sọ yẹn mọ́ ìyẹn kọ́ níyàn fi ń fẹ́yàn láì má máa sọ yẹn mọ́ irú ọ̀rọ̀ wo nìyẹn báwo ló ṣe ń ronú báyìí ọ̀rẹ́ ọ̀rọ̀ kọ́ nìyẹn o. jọ̀ọ́ báwo mo ṣe ń sọ̀rọ̀. bí yàrá bá gbé ní sánlẹ̀ wẹ́wẹ̀wẹ́ a máa gorí ẹni.
nítòótọ́ èmi àti Tomisin a lè má sin category but ìyẹn sọ pé mi ò lè fẹ́ náà àti pé bí mi ò bá tẹ̀ wá fẹ́ ìyẹn sọ pé kí n máa kóbìnrin náà ṣé gbogbo ẹ̀ ló fẹ́ fi gbé ayé ti ẹ̀jọ́ ẹ̀ ni tó pé wọ́n máa ebó ṣe ń tẹ̀lé síkírálù máa máa tàlẹ́ sáàfù lọ́la. àwọn eléyìí see I can't be like you I am not you I am me. ọlẹ́kì omi kú. mo dẹ̀ fẹ́ kó mọ nǹkan kan o ojú ẹ̀ ló máa ṣe àárín èmi àti Tomisin ọ̀rọ̀ wa ó máa work out. yes confam it's true. in fact lọ́jọ́ yẹn ìwọ ló máa ṣe best man. èmi bẹ́ẹ̀ ni. èmi ò bẹ jọ nítorí Ọlọ́run kí la fẹ́ wọ̀ lọ́jọ́ tí tó wá fẹ́ ṣe wedding. èmi ò ní ṣù tèmi wọ̀ sóòrìn tí mo wọ̀ ni àwọn tí ó best man yẹn lélẹ̀. èmi ni mò ń wọ ṣú àbí. èmi ò ní wá. ojú ẹ lọ́dẹ̀ máa ṣe fún tó sọ yẹn. ojú ló máa ṣe yes. ò ní wá. ó sọ pé ojú mi ni ó sì pè mí. ò ní wá. yóò sojú mi. ojú ẹ ló máa ṣe ọ̀rẹ́ má délé lò tíbi bá ti ń pa ó yẹ kó ti mọ̀ pé orí sísẹ́mù rìn balance mọ́ ebi ń pa ló fi ń sọ̀sọ̀kúsọ báyìí. ẹ dẹ̀ sọ pé bí ń pa o jẹ́ kó lọ jẹun. at least gàrí dẹ̀ wà nulẹ̀ àti ṣúgà má dẹ̀ fún kúlúkúlú gan pẹ̀lú. wo ti make sense wo jẹ́ kí n lọ off wo ti rẹ̀ látàárọ̀ rẹ̀. o jẹ́ kí n sìn ẹ́ sọ́nà jáde. òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù máa tọ́jú ẹ máa ṣe fẹ́rẹ̀ ẹni bí ọkàn mi òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù máa tọ́jú ẹ. ojú ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ dìde kó bá mi sọ̀rọ̀ náà kí ló dé báwo ló ṣe wá ń wò báyìí kí ló tó ń ronú. kí ni ìwọ rò pé mo tún lè máa rò tó ju ọ̀rọ̀ ara ẹ̀ fúnra ẹ̀ lọ àbí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé kò tó rò ni. ó normal now but má fi ronú para ẹ̀ má fi ronú ṣera ẹ̀ léṣe fún mi. kò wá sọ̀rọ̀ bíi fátadá tí ò lè tutù àwọn pẹ́rẹ́ntì láwọn ò fẹ́ rí mi mọ́ pẹ̀lú ẹ̀ láyé àti lọ́run. òtítọ́ ni pé wọn ò fẹ́ kémi àti ẹ fẹ́ra ìdí dẹ̀ ni pé wọ́n gbàgbọ́ pé low class àti high class ò gbọ́dọ̀ fẹ́ra torí pé wọ́n gbàgbọ́ pé gold digger làwọn low class wọ̀nyẹn máa ń jẹ́. tẹ́bí kọ́ládé wọn ni kò fẹ́ lé dandan àbí. kọ́ládé ló fẹ́ kí n fẹ́ àti pé mo tiẹ̀ lọ sọ́dọ̀ kọ́ládé gan lánàá. ó lọ síbo kí ló lọ ṣe ń bẹ̀ so ìwọ gan fúnra èrà rí òfẹ́ pòpòrò mi dénú. wẹ́ẹ̀. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà ṣé o mọ̀ pé mo ṣe lọ yẹn àṣírí kan tú sí mi lọ́wọ́ ni o mọ̀ bí tí ì bá lọ mi ò ní róhun tí màá fi kẹ́wọ́. ṣé mo tún wá padà sínú ọkàn rẹ báyà bí kọ́ládé ti ráàyè níbẹ̀. o ò tiẹ̀ fi gbà kan kúrò lọ́kọ̀ mi láti ilẹ̀ náà ìwọ náà nífẹ̀ẹ́ mi ayọ̀ mi náà olólùfẹ́ mi ọ̀wọ́n di olú ó fi gbà kan kúrò lọ́kọ̀ mi. Are you sure? Very very sure. I love you. ìjìjà bàrà sàn ìwọ ni mo yàn tó mi. jẹ́ ká ṣe ohun tá a fẹ́ ṣe náà. Tomisin ìwọ náà rò dáadáa wọn ò fẹ́ onílù òun dání tó o bá dání náà tán ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé àwọn pẹ́rẹ́ǹtì làwọn ò fẹ́ kémi àti ẹ fẹ́ rà àbí. gbọ́nà kí ni ohun tó ń bà ẹ́ lẹ́rù gan-an ṣé bí èmi mo fọkàn ẹ balẹ̀ mo ní tí bá ti lóyún fún ẹ kò sí anything mọ́ ó ṣe ló fọkàn ara ẹ balẹ̀ náà. sí o lè rò pé kó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ mọ́ náà jẹ́ ká rò dáadáa. Deolu ẹ̀wẹ̀ tí mo rò pé ó nífẹ̀ẹ́ mi tí mo rò pé ó máa dúró tì mí nígbà òun nígbà òjò ìwọ ló wá ń kàn mí sílẹ̀ nísìn. Tomisin ìfẹ́ tí mo ní sí ẹ ìfẹ́ òtítọ́ ni ìwọ náà má pè mo nífẹ̀ẹ́ rẹ dénúdénú ìfẹ́ ẹ̀sẹ̀ tán sí ni mo ní sí ẹ pẹ̀lú ṣùgbọ́n ẹ̀rù àwọn òbí ẹ ló ń bà. kí ló ń bá ẹ lẹ́rù gan-an kí ni tó ń bá ẹ lẹ́rù èmi mo ṣàṣọ fún ẹ pé kò jẹ́ ká ṣe kínní tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bó ṣe sọ dem kí ló ń bá ẹ lẹ́rù má bọ̀ jọ má bọ̀ jọ.
get information to fine. Sure. Intact, everything to our intact. At the picture, Yes, boss. Everywhere. Everything. Okay. Everything. Ntí mo fẹ́ kẹ́ ṣe ni pé kẹ́ bá mi kọ́ lọ́gbọ́n. Kẹ́ lù kẹ́ lè jẹ́ kó mọ̀ wípé ọmọ Chief Bámidélé tó ń tẹ̀lé kúkúrú mẹ́ o. Okay, boss. Ẹ má pa o. All right, boss. But ẹ kọ́ lọ́gbọ́n. Okay. Èmi gan tó wà máa fi jọ tí n bá gbọ́ tó sọ fún mi dẹ́ ti ṣiṣẹ́ yẹn màá send owó through Splinter sí. All right, boss. I believe you. Bá ṣe agree. All right, boss. Thanks, sir. Ọ̀gá mi sọ́ọ́lì o bàbá wọn. Ẹgbẹ́ sókè náà. Ẹgbẹ́ sókè jọ. Wá. Ṣé o mọ̀ ọ́ tó ń ṣe ṣá? Sọ́ọ́lì o. Níwọ̀ yìí náà sọmọ díkìn orí ti tà ya ẹ̀. Ṣé ó yẹ kó máa tẹ̀lé ọmọ yẹn ṣá? Ṣé irú ìwọ ló wá ń sọ? Ṣé ó wà á ra ìṣá? O kò fẹ́ kú fọ ọdún dáì o kò fẹ́ kú ṣá. láyé ẹ tí máa tún rí ìwà àtọmọ ẹ ọdún kì papọ̀ fuck n ti máa ṣe fún ẹjọ́ yẹn gbogbo eléyìí ló ń ṣe fún ẹ yìí rí azá ni o súnmọ́ ẹ rárá o tèmi bá tọ́ bù ẹ lára ìyá ẹ o máa mọ̀ pé nǹkan ṣe ẹ ṣé o rí pẹ́ jìnnà síra yín ni ìwọ pẹ̀lú ọmọ díkìn ó jìnnà náà láyé ẹ ni mo tún tún sọ yẹn má yẹ kí n rí ẹ pẹ̀lú ọmọ díkìn mo ti gbọ́. Let's go. Bàrọ̀sán ìwọ ni mo yàn Tomisin máa tọ́jú rẹ̀. Wá Sẹ́límọ́ mo bolú gbà dàbù kí ló ṣe ọmọ ọ̀gá. Tó sọ ọmọ ọ̀gá. Èmi ẹbí inú nílé mi náà wá tí mo gbáriwo Sẹ́límọ́ inú ẹbí náà ló jẹ́ kí mi náà fọ́ bọ́ọ̀dẹ. Àwọn apalẹ̀. Ṣé èsè pé kòrólà lọ mọ́mọ́ ẹ̀? Òkúrí ẹ ti burú. Ṣé kòrólà ni ó mú báyìí? Ebi tó yẹ pé kòrólà ni ebi mo mọ̀ sí ni. Mo mọ̀ sí léra wọn. Ṣé o rí pé akọgìrì lélẹ́yìn ni? Akọgìrì ló mú. Àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ Sẹ́límọ́. Wo ò lè dọ́mọ̀ ọ̀gá o. Nítorí pé ọ̀fẹ́ dọ́mọ ọ̀gá ọ̀wá ń lọ fi májèlé tí ló ń jẹ fún ọ̀wá ní kìrì mu ó lè di láyé. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ò ní láàka ẹ̀ tipẹ́tipẹ́ lọ̀gá ti máa ń pè mí mọ́ra wọn ṣé ni ọmọ mi Sẹ́límọ́ o ọmọ mi Sẹ́límọ́ o ọmọ mi Sẹ́límọ́ o èmi náà ti fi wọ́n ṣe adopted baba. Adopted baba kọ́ adopted bobo ni ó gèlè bí irú ẹyẹ kéèkù rọ̀ di ó lè dọ́mọ ọ̀gá. Lémi èmi ni mo ní bí. Mo ti gbọ́ continue so gbọ́ ẹnu ẹ̀ ló wà. dájọ́ máa lọ káwọn etí ọ̀tá. Èmi ẹlẹ́jọ́ ọ̀tẹ̀lẹ́ mi tọ́rọ kò kú tàbá mi ní ìwọ ìwọ akọ́kọ́ ní burúkú rẹ ìwọ ọwọ́ kò kú tàbá yẹn. ọkùnrin tó bá rí irun rẹ̀ tó bá kọlu sí orí rẹ̀ burú ni. olókùnkùn máa rẹ̀ bí. èmi rẹ̀ tí ẹ ti fa mọ̀ wọ́n fi láwọn èrè bí kókò tí wọ́n fi ń wọ̀nyẹn èmi ló ó ní ìrì òpònú aláìní láàbù.
tell me, okay? Bad, right? A little too? Yeah. Okay. What do you feel here? At the pain? It's too little. Little? Okay. Then here? Like, you feeling the pain sharp? Yeah, sure. It's okay. All right. Well, yeah. Okay. Okay. Shit, what did you already? All right. Okay, sorry, eh? Madam, sorry for keeping you waiting. Chief, mo ti examine ọmọ tẹ́ gbé wá. Yes. Price, we discover she is 6 weeks pregnant. Kí ló wí? Olóyún ọ̀sẹ̀ mẹ́fà. Ẹ sọ. Chief, mọ̀ mí kó tó dé ni. 6 weeks. Exactly, Chief. Èmi rè ẹ̀yin rè mi ṣáàbà jáde. Wàhálà dé. Chief, take it easy, please. Mi ò mọ̀ mo ti kó bá mi báyìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ bi ẹ́ léèrè ìyìn fẹ́ kó parọ́ fún mi. Tó bá dẹ̀ parọ́ fún mi, á dùn mí gan. Mi ò lè parọ́ fún yín. Ṣé bẹ́ẹ̀ yín náà nìyá mi? Mi ò lè parọ́ fún yín. Tomisin. Ma. Ṣé o mọ̀ pé iye kan alábàáhùn kò ju 2 mẹ́ta lọ? Bẹ́ẹ̀ ni ma. Ta ló fún ẹ lóyún? Màámi, Adéolú ni mo lóyún fún o. Ọmọkùnrin jákujàku ọmọ tíṣà tó mú wálé ńjọ́ ní ló lóyún fún. Ọmọ tí gbogbo bàtà rẹ̀ ti gẹ kúńbà lẹ́yìn ẹsẹ̀ yẹn ló lóyún fún. Ha kíni? Tí mo bá tún sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ máa kó gbájú fojú ẹ̀. Abanilójú jẹ́ ni ẹ. Ó ní mo nífẹ̀ẹ́, òun ló kàn mí wà pẹ̀lú. Ọmọ tí òwò tó wọ bàtà kálájà ń jó ni onífẹ̀ẹ́. Ọmọ tí ò níran. Ṣé o mọ̀ pé látọdún tèmi àti bàbá ẹ ti fẹ́ra wa? Ṣé o mọ̀ pé àjàrí ìwọ ló fẹ́ lé mi nílé báyìí? O ti níbi tí mo máa gbà lọ. Àbí? Rárá máa. Rárá. Ẹnu wo ni kí n fi lọ sọ fún dádì ẹ? Ẹ̀yin náà lè máa bá mi sọ. Èmi náà mo máa bẹ ẹ chọ́ fún ọ. Bí màá ti bẹ ẹ chọ́ fún ọ náà nìyẹn. Ṣé ìfẹ́ àníjù bí tó fẹ́ bá mi dé ni? Ṣé o mọ̀ wípé kò sẹ́ni tó jẹ́ gbéná wojú ẹkùn? Ṣé mi ni màá wá sẹ́nu sọ fún bàbá ẹ̀ pàdé olúlófin lóyún? Kò kì í ṣe Kọ́ládé. Sórí èmi ò bẹ ẹ náà o. Ẹni tó bá máa sáwájú tíwọ náà tẹ̀lé wàá lọ wà. Èmi ò lè bẹ wí fún bàbá ẹ̀ pàdé olúlófin lóyún. Ìgbà tó ti fẹ́ Kọ́ládé Ọlọ́run ó sìn ẹ́. Àdúrà wo gbà á ní pàdé ayọ̀. Ó kárẹ̀. Èyí náà lè bá mi sọ fún wọn. Ọ̀rọ̀ tó ń sọ ọ̀run nínú. Ọmọ tí ò délé ayé bá tọrọ oníye lọ́wọ́ ẹ̀ bá tẹ̀ jíjì á máa ṣàyà tá níbí. Sẹ́límọ́ wá Sẹ́límọ́ ò ní dààmú Sẹ́límọ́ kí ni. Kí ló ṣẹlẹ̀? Sórí olórin tọlọkọrin jò ní tó ní ìyọ̀ ẹ̀mọ́ áfíríkà pin súlá kò yẹ kó pe súlá Sẹ́límọ́ lọ́yìn ó pè ọ̀dà ó kọ 3 lọ́jọ́ ọ̀fáyìn obìnrin ó tún á ń sọ ọmọ. Ó ṣe. Kí n kókó. Dákun ò ní sórí ibú láàbọ̀. Dákun mo kí ló ní ìní ṣe? Ò ní sórí ibú. Odidi ni wo mú tiẹ̀. Odidi ló mú ìwọ kan tó sórí bí odi ẹ̀yìn èmi lèmi ò ní sórí ibú láàbọ̀. Kò sọ̀rọ̀ mo gbọ́n tó ń wí. Ọ̀rẹ́ là bára ṣe sẹ́lí. Wọ́n fọ́ kan. Ó tún dénú kọ́ yá máa bára wa jà Sẹ́límọ́ èmi àti àjọra wa ìyẹn rú ní jẹrú tó ti yọ. Èmi la rí gbọ́. Ò ní dààmú. Sẹ́límọ́ dàbọ̀. Mo fẹ́ bi ọ́ ní kinní kan tó ti yọ ọmọ ọ̀gá dàkún. So olórí ibú káfíńtà òun ló fún lóyún ni àbí fọ́gá àbọ̀ ọmọ olówó ló fún lóyún. Dákun èmi fẹ́ bi ọ́ léèrè béèrè kan o ṣé wọ́n ti gbọ́ pé ọmọ ọ̀gá ti lóyún ni. Wọ́n gbọ́ngbà tí wọ́n àti mọ́mí ń ké tó ń sọ fún wọn náà pé olórí ibú rẹ o ta ló ní o fọ́mọ ní kóòkì tó fún wọn pé owó oṣù rẹ làwọn fi ṣe owó kóòkì àti Sẹ́límọ́ ba lọ́tẹ̀ wọn á wò pé ìrìn sàánú rẹ bó tẹ̀sí làjú ní owó oṣù mi wọ́n kí wọlé lọ́wọ́ pé kí tiẹ̀ náà má ra sáwọ́
ọ̀rẹ́ rẹ ti yé mi lórí owó oṣù tó sọ 20,000 lèmi ń gbà ìwọ ń gba 15. 20 lọ bá. 20 mò ń gbà tèmi ju tiẹ̀ lọ. èmi tẹ́ pé èmi gbogbo yín wà lọ́wọ́ mi nínú ilé ìmọ̀ ń gbà 15. ọwọ́ Ọlọ́run lèmi tèmi wà. èmi mọ̀ ń fẹ́ mi yín bí n bá sí géètì lẹ̀ tó bẹ́ẹ̀ wọlé gbogbo yín wọ́n yẹn ń dú dànù òkú yóò tún jògùn fè wọn láyé ẹ̀ máa tẹ́jú pẹ́ lábẹ́ káṣíà ni èmi kì í mọ̀ tọ́ bẹ́ẹ̀. kí ni kókó. ṣùgbọ́n ní sọ ẹ tá a kú ó fún lóyún gangan ni mo fẹ́ kó bá ń tọ́. ta ló ń bi mo bí ó ní ta ló ń bi ṣé èmi ni mo wà níbi dìpátímẹ́ǹtì tó ti lè bi mí léèrè pé ta ló fọmọ ọ̀gá lóyún ni ó ṣe kúkú lọ bá mọ mi kó o lọ sọ fún wọn pé mọ mi o ẹ dákun tá a fọmọ yín lóyún ṣé díráìfà ni o àbí kápẹ́ńtà bó bá sì bí mọ mi léde tí mọ mi ò bá dó o lóhùn ó sì kúkú lọ bá dádì bó bá ti wá déwájú dádì sátidé ó jẹ́ ìjọ sátidé ni lọ rè bá wọn tẹ́ pé wọ́n máa ń kanra ìgbà náà ni lọ rè bí wọ́n kó sọ pé ẹ dákun ṣé kápẹ́ńtà lẹ́ ń fún ọmọ yín lóyún ni o àbí díráìfà mo wà dó o lóhùn ṣé bó olórí ẹ ti yí ni. sẹ́lẹ̀ mọ́ kò yá máa bára wa jà gbogbo nǹkan tí ẹnì ìjà kò yẹ ká máa bára wa jà. tí mo fi gàkúkú sí ọ. àwọn ọ̀rọ̀ tọ́jọ́ yìí náà ti wúwo ju wo bẹ́ẹ̀mì àti ẹ̀ náà ti wà yìí kò tí ó rí ibú mẹ́ ní bá tarí ìbejì kí ọ tó fi tọ́jú pé wẹ́ẹ́ kéde bí táwọn Òṣogbo tó ti yọ ìbejì kíní togetherness àwọn àlèmí àti àwọn plọ́bà. ọ̀rọ̀ rẹ ti yé mi ààrẹ ẹgbẹ́dá kò sí bẹ́ẹ̀ sí ní dá wọn mọ̀ ẹ sá dá wọn mọ̀ ń ta náà ni ẹbí àwọn tiẹ̀ lọ wà sí iwájú ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ lẹ́yẹ wọ́tọ̀. ọ̀nà tí ń fi fi ọ ìyá àdì sísá ni sọ́mọ àwọn tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ àmọ́ tí mi ì lọ́kọ̀ rárá. bẹ́ẹ̀ ni sẹ́límọ́. kí tó bá ti lè jẹ́ pé rẹ̀ ní yáfẹ́ ń bọ̀ ó dá rárá. ohun tí èmi ní mọ̀ ń yẹ owó tí mo ní mọ̀ ń yẹ ọ̀dà gan alẹ́ nu òfin ọmọ bímọ náà. èmi ò ní rí àgàn alẹ́ tèmi. nígbà tí o bá ṣe ń tọ́ tábà fún ọ ẹ láì ṣe màrí ẹ̀yà Jésù ní ìmọ̀ jòmùsù rẹ. èmi ẹ̀ bá mú bí sọ̀rọ̀ kẹ̀kẹ́ ọ̀yẹ́ kó tètè gbà yọ fẹ̀ kẹ́sà sọ sẹ́límọ̀ máa ń yí wúwo ẹ̀yà ẹ̀ kí ni mo wá. má fọ ọkàn mi máa bí ara ọ̀pọ̀ ọ̀dọ́ òrí rẹ yìí sún ẹ̀yìn. bàbá ti fún mi lóúnjẹ gidi. ní mo fọ ọkàn mi gbé gbanu. bàbá ti fún mi lóúnjẹ gidi ara rẹ ọmọ rẹ. sẹ́límọ̀ ó jóye orí ẹ jí. sẹ́límọ̀ jóye olóbùkún mọ̀ràn mi ọláwà rẹ̀ gbẹ́dá. òun tún ẹyin máa jẹ ká ikọ̀ ìwòye oṣù mẹ́jọ kọ́ tarí ikùn ni ẹ̀rọ àwọn tí gbẹ̀wò yọ̀nà tí wọ́n tarí kúlì ìwé rẹ̀ bọ́ tánú. Chief Bamidele ṣe rí test ya carry out lórí Tomisin ó jẹ́ ká mọ̀ pé ibi tí oyún dúró sí lára ẹ̀ ó léwu púpọ̀. kí ni ẹni ṣe pẹ̀lú tí mo ń bẹ́ẹ̀ sọ. èmi fẹ́ gbà yín yànjú pé ká fi oyún yẹn lẹ̀ ni ká má put life at risk ni. life at risk ṣé wọ́n yẹn lóyún nìyẹn tí ọba tiẹ̀ fẹ́ lóyún fẹ́ lọ́kọ̀ọ́kọ́ yẹn ni wàá dẹ̀ lọ lajú ẹ lẹ̀ wàá lọ rí èèyàn gidi ọmọ èèyàn gidi tó bá dẹ̀ yẹn oṣù mẹ́fà sí tí ìfẹ́ bá rá tí wàhálà bẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi náà kọ́ kó bọ̀. I quite understand that but ṣé rí mo fẹ́ kí a ronú live Tomisin náà. èmi mú lẹ̀mí ẹ̀ abẹ́mi kan mo ní láìfẹ́ èmi kan mo bí ẹ á kó gbajú fún ẹ sìn ọ̀run tí kí ni èmi mo wùjú wàá lè ṣiṣẹ́ yìí. Chief ní sùúrù kì í ṣe pé mi ò lè ṣe bó ṣe rí a máa ń déjà live ọmọ yìí 50-50 ní tábà carry ẹ out. wùjú wàá lè ṣiṣẹ́ yìí. mo lè ṣe Chief mo lè ṣe ẹ má bínú mo lè ṣe but ṣe rí nǹkan kan wà tí ẹ máa ṣe fún mi ẹ máa need àti sign àwọn document kan before I carry out the appointment. mo jẹ rò bọ́rọ̀ owó ló fẹ́ sọ mú kí níwájú ẹ bọ́ síwèé ká. nurse bíi pé. gbá ojú ẹ mẹ́. nurse bíi pé. nurse. Sir. Oh good. Inú wọn náà ṣe náà tó wá ń kà mí. No sir, mo wá test patient kan ní sir. Nǹkan tí wàá ṣe fún mi sí ni pé just go straight to the theatre lọ prepare abẹ́rẹ́ fún mi mo fẹ́ ṣe nǹkan kan ní ìsìn. Okay sir. Please. All right. Ẹ má bínú Chief jẹ́ kí n fún yín ní document. mú kí níwájú ẹ tọwọ́ bọ̀ wíjọ. Yes, I'm coming. Who is it? Tomisin. Kí ló ń ṣẹlẹ̀? Ilẹ̀ ti ṣú. What happened?
kí ló ń ṣẹlẹ̀ ilẹ̀ ti sú this time. o lè gbàgbọ́ pé dáàdì mú mi lọ sí hospital lọ ṣẹ́yìn fún mi. what? ṣé wọ́n láti ṣe? ọlọ́run ò mà ṣe o ọlọ́run ò ṣe o. mo sá mọ́ dókítà lọ́wọ́ ni ọpẹ́lọpẹ́ aláàánú tó gbé mi lọ́nà tó wá drop mi níbí báyìí. ọlọ́run mà ṣe o ọlọ́run mà ṣe o so wà okay sir? are you sure? but àtẹ̀tí lè sọ anything báyìí but wà lọ freshen up so màá wá prepare nǹkan tó máa jẹ. òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù máa tọ́jú rẹ̀ máa ṣe fẹ́ rẹ̀ ẹni bí ọkàn mi Tomisin. mo lè tá ò níbi ìlọ́kọ̀ mi mo lè tá ò níbi gbogbo. pẹ̀lú mi gbà ó dára sí mi bàbá mi o bàbá mi mọ́ olóore. ọlọ́run dáa sí wa. ọlọ́run dára sí wa. tí ò jẹ́ ká gbà sọnù. ọlọ́run dára sí wa. mami ẹ ti fọ́ níjì. wọlé tó sílẹ̀kùn jọ ọlọ́run ò ṣe olúwa ò ṣe òòdà yóò gbórúkọ rẹ lẹ́nu mi olúwa ò ṣe òòdà yóò sọ mí dìdàkudà olúwa ò ṣe òòdà yóò padà hallelujah. díẹ̀ bọ́ọ̀ wá ni irú orúkọ wo gan-an ló tiẹ̀ fẹ́ sọ ọmọ ẹ̀ gan-an. orúkọ tí mo rò pé ó yẹ ká sọ ọmọ yẹn ni Mordecai. Mordecai. yes and the reason is nítorí èrò búburú tí Amani gbà lórí Mordecai òfò ní gbogbo ẹja sí. ó mọ nǹkan tó jọ mí lójú orúkọ tó wà lọ́kàn mi gẹ́lẹ́ tí mo ní ká sọ wọn náà nìyẹn. ó dájú pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. bọ́lọ́run ṣe fẹ́. nǹkan kan sọ sí mi lọ́kàn. kí tún nìyẹn. ṣé wo rò pé ó yẹ ká lọ sọ fún àwọn parents àbá bímọ ni. àwọn parents mi. yes of course. ṣebí mom sì ti mọ̀ màmá ṣáà ti mọ̀ èwo tún wá ní parent wo ló tún wá ń dárúkọ. ó yẹ ká lọ sọ àwọn parents tiẹ̀ gangan. wo Déolú má gbé yẹn wá fi àwọn parent mi kúrò nínú ọ̀rọ̀ yìí dádì lágídí ju gbogbo ohun tó ń fọwọ́ fà yìí lọ. aṣáálẹ̀ wa kò fààyè gbà kódà òfin orílẹ̀-èdè wa gangan ó lòdì sí gbogbo nǹkan báyìí. ó mọ wọn bí mi tó mi o Déolú ó mọ wọn tó mi. nísìnyí jẹ́ ká ṣì bí méjì sí mẹ́ta ìgbà yẹn wọn ò lè gbà mí kúrò lọ́wọ́ ẹ̀ mọ́ wo Déolú kiri ọ̀nà má jẹ́ ká lọ má jẹ́ ká fa kínní. sórí ọ̀rọ̀ tí Déolú ń sọ ọ̀rọ̀ gidi ni o bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ gidi ni tí ò bá ṣe wípé Ọlọ́run bá wa ṣe ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi máa dúpẹ́ ká nígbà tó wà nílé tó ń rọbí lọ́wọ́ tí kankan bá lọ ṣe ẹ́ ta la fẹ́ pè mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nǹkan kò ṣe ẹ́ torí náà a gbọ́dọ̀ lọ sọ fáwọn òbí ẹ̀ wípé òbí mọ o torí pé nílẹ̀ Yorùbá orò lànà o ẹnìkan ìrì fín o àwọn náà bí ẹ tọ́lọ̀ wá bá mi ṣe tọ́lọ̀ ò jẹ́ kí n lóko èèyàn lọ́rùn tó rù láyọ̀ tó sọ láyọ̀ jẹ́ ká lọ sọ fún wọn o bíbélì gan tó jẹ́wọ́ ìmọ̀ Ọlọ́run kó fàyè gbà nígbà tá a ti dáná kó tó dé tí gbogbo bá ṣe pé bí gbogbo ẹ ṣe rí gbogbo bọ́rọ̀ ṣe rí ni ó yẹ ká lọ dáná ni kó tó bímọ ṣùgbọ́n ní ìsìn báyìí tó jẹ́ pé àrí àyè ṣe gbogbo yẹn bó ṣe wá bímọ ẹ̀ báyìí kí Déolú lọ kó lọ yọ̀ fún wọn ni o pé o ti bímọ n tó bá tẹ̀fẹ̀ fi wá ṣe ń gbà náà kàn fi wá ṣe àkútì rójú àti rímú kò sí wàhálà ṣùgbọ́n tó wá fẹ́ ṣe kàn ṣe ṣó ti gbọ́. ẹ ṣé màmí. mami ẹ ṣì gan ni mà ó. ọkọ mi ìwọ̀n bá gan rí ẹ kó máa pariwo mọ́ o fọmọ sínú ilé wá jókòó síbi òun pariwo Déolú o gbọ́dọ̀ lọ o gbọ́dọ̀ lọ o ìdè kó wá lọ tọ́jú ọmọ rẹ. ẹ ṣé màmí. n tó di dandan ká ṣe a gbọ́dọ̀ ṣe ni. ohun tí màmí sọ gẹ́lẹ́ la máa ṣe. ohun tí màmí sọ ni ká ṣe. bẹ́ẹ̀ni mo jẹ́ ká ṣe nǹkan tó ń sọ kí ká ṣe fún àǹfààní àwọn méjèèjì náà. Tomisin kí ló dé tó sùn ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ. Déolú ìfẹ́ mi ọlá mi
ìdùnnú mi iyọ̀ ayé mi tí olùsí bí mo ti ń bẹ̀ látọjọ́jọ́ òun dẹ̀ dùn tí olùmọ̀dé ká tí lọ rí àwọn òbí mi dádì ńlá gidi gan dádì burú bí èpè ìdílé tí olóòdè dùn mọ̀dé ká tí lọ rí àwọn òbí mi jọ. My earthly angel, my destiny, in fact, you are my everything. Inú mi ìbá dùn láti ṣe tó sọ, but mi ìbá ní ká ṣe tó tọ̀nà, ká lè bá gbégbé ayé tó tọ̀nà. Jẹ́ kí n lọ rí wọn. Then moreover, mo ti promise mami pé máa lọ. But what? Ìwọ nígbàgbọ́ pẹ̀lú mi wípé gbogbo ẹnikẹ́ni tó lè yà wá Ọlọ́run á bá wa kó sínú wọn. Let what God has done together, let no man put asunder. Diolu. It's okay. I love you. Okay. I love you too. ṣé bọ́ọ̀gà ti wí fún ọ pé ọmọ wọnú bí wa wọn kí ló tún wá wá láì tó bù kọ bọ́ bá ti rọ́bìn bí kò máa lẹ́ran kínní. ẹgbẹ́ mú. sá. wà á títa ní. ọmọ ológun kọ ọkùnrin tó ní ìtẹ́ni ọmọ wà mọ́ ló tún wà lólóòfẹ́ rí. ẹjọ́ máa bọ̀ jẹ́ wọn. yẹ sà ọ̀gá ni o máa bọ̀ ló burúkú. yẹ sà. Èmi ni ọkọ àfẹ́sọ́nà Tomisin tó máa lọ́jọ́ sí. Ṣé mo ní kó máa bímọ? Bẹ́ẹ̀ni sà, ìròyìn ayọ̀ kan ni mo mú wá fún yín sà. Ìròyìn ayọ̀? Bẹ́ẹ̀ni. Kí ni? Tomisin bímọ bí ọjọ́ 5 sẹ́yìn. Ó ní mo ní kí n wá sọ fún yín. Tomisin bímọ. Ló mú bọ̀. My dear. Oya, tó sọ fún mi. Mo ní kí n wá sọ fún yín pé Tomisin bímọ 5 days ago. Níbo ló wà báyìí? Ọ̀dọ̀ mi ló wà. My dear, bá mú kí mọ́tò. Wàá mú wa débẹ̀. Ẹbí ìròyìn ayọ̀ ni. Màrà ọmọ ni tó kú èmi á bá ẹ̀rọ àdúgbò rẹ o ìtòkù nílé Màrà o ọkọ mi. Mo fẹ́ sáré lọ ṣègbọ̀nsẹ̀. Má pẹ́ òṣèré pọ́mọ ẹ ti ń ké. Kóńkó ọmọ ni o kóńkó ọmọ ni bí kóńkó bàkú máa yọ ọ ní sọ́ọ̀rì Tomisin ṣe kíá o ọmọ yìí ń ké o ọmọ yìí ń ké o ó fẹ́ mú o ọmọ yìí ń ké o ọmọ yìí ń ké o ó fẹ́ mú o káyọ̀ kọ́ mi ó ti tó. Ọ̀nì tí kóńkó bàkú máa yọ onílé ńlá òní fún mi pọ́n káàbọ̀ kọ́ mi. Ẹ sà a kú oríire o a kú ewu ọmọ náà àwọ̀ náà á dá sí. Mọ́mì ẹ kú oríire mà. Ọmọ wo? Ọmọ Tomisin ni. Tomisin náà. Ó wọlé nìsín ó lòun lọ sáì lọ bá mi pè wá. Bá ń pè jáde ó tún jẹ mí bákan ọmọ èso kúkú wá bá mi fún lọ́yàn. Tomisin. Máàmì mi ò rí Tomisin. Bàjọ́ jókòó tó dìde ń bì ní ìsìn. Lọ́wọ́ inú ilé fún mi jàre. Ló ń bẹ ọgbọ́n lọ ẹnìwẹ̀ mọ́. Adéọlá àbí lórúkọ ẹ̀. Adéolú ni sà. Adéolú ni ẹ. Tomisin wo ló bímọ? Rárá sà Tomisin ló bímọ. Tomisin tó ti kú tí mo ti fọwọ́ ara mi sí.
Chief, the operation was successful. Actually, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àmọ́ ṣe rí nǹkan tí Ọlọ́run fi ju ẹ̀dá lọ, òun ló ṣẹlẹ̀ nínú theatre room yẹn sir. We lost Tomisin sir. Mo try. Ṣé mo ní kó lọ pa ni? No, Chief, ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Bábí ti báwo? I did my best. Ìwọ kọ́ ló ṣe operation yẹn ni? Mo sọ fún yín, I told you, mo ní 50-50 chance ni. Mo ní chances of this girl surviving it is very. Ṣé bí wọ́n lọ ṣe operation? I did personally, and I did my best, I must confess. And ẹ má gbàgbé, I asked you to sign a document, which you did. Exactly. Ntí máa bójú ẹ rí. Mo ní kó ṣe operation mo dẹ̀ lọ pọ̀ mọ́. Chief, èmi lábẹ́ ẹ stand by you. Mi ní kó lọ pa ọ. No, Chief, mi ò pa. I told you, I even advised you, but you wouldn't listen. Mo sọ fún yẹn, but Chief, kò sí mo lè ṣe o, Chief, lè ṣe kan fẹ́ mi o. I have your signed document right there in my office. Ó ṣì wà ń bẹ̀ yẹn o. Ṣé at this point, I still have the document you signed in my office, sir. Just so you know. Nothing, please, you know what to do. Okay, sir. Go to the church room and do the necessity. All right. Chief, ẹ má bínú. Mo dáná. Àbí wèrè ń ṣe yín, ọpọlọ yín ti lọ ni. Èmi la fẹ́ lọ fún àná ìfún. Ọmọ mọ èmi o. Sori tí mo sọ. Ìyá ọmọdà tẹ fi hàn wá ìyá ọmọdà. Sori tí mo sọ. Ìyá ọmọdà. Àwọn eléyìí. Aṣọ ẹ̀wọ̀n yín wọ́n ti bá yín rán sílẹ̀. Ṣé ti gbọ́? Ó wá ń parí dàrídà ẹ wá ẹ máa ṣe fọ́ wa ní àbí? N tí mo ṣe ní kọ́ ọmọ máa fà kù ṣẹ́rẹ̀. Ẹ wo àtòrí títì náà ni mo ti rí pé ìṣẹ́ ti finish yín. Èmi lẹ fẹ́ jẹ dá mi wọ́n ní. Màmá yìí lọ ṣọ́ra ẹ̀ tó máa pojú ẹ rí. Tomisin ló bímọ. Tí máa pojú ẹ rí tí máa dúpọ̀ Tomisin lẹ́nu yìí. Ó ti kú. Tomisin ló bímọ. Kò burú. Dádì. Màmá ó ti kú o. Ó ti kú o. Tomisin ló bímọ yìí Tomisin ẹ̀ka mi. ló bímọ. Tomisin kọ́ lọ́mọ. Ẹ wò ṣàìmọ̀ tí mi rú ẹni tẹ́ bá dówó pọ̀. Ṣé wọ́n náà mọ̀ wọ́n? Mama. Mo ti gbọ́ bàbá. Ẹ wo mama. Ẹ dúró. Bẹ́ẹ̀ kí tún lọ wò ó. Mi ìgbà pé Tomisin kú mi máa ní mi ìgbà o. Ó ló lọ ọmọ yìí. Ẹjọ́ torí ọlọ́ ẹ̀ ní dààmú. Ẹjọ́. Màmá ẹ fọkàn balẹ̀, kò sí wàhálà. Kí ni nǹkan tó ṣe gan? Ẹ má wọrí, ṣe rí àti mọ nǹkan tó ṣe yẹn nígbà tẹ́ bá dàgọ̀ wá. A máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. Mo dáràn àgọ́ yín. Yes. Déolú, ń bo làgọ́ yín. Ti Ẹlẹ́ta ń bì níbi tí ẹ mọ̀ náà ni. Ẹlẹ́ta. Yes, Ẹlẹ́ta police station. So let's move. Wo má sọ̀rọ̀ ntí ẹ o, má bulẹ̀ sọ̀rọ̀ because whatever you say now might be held against you in court of law. Hello, let's move. Bàbá, come on. Bàbá mi. Àmà ìfarabalẹ̀ má bá. Déolú máa lọ. Kí ẹ lọ pé bàbá owó ṣe é ní ká wá tẹ̀lé mi ká lọ. Officer, try to understand what you want for. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, I am a trained, satisfied and legal doctor. Yeah, we know that. Ṣẹ́rí kò sí bí mo ṣe máa carry out abortion. Náà ṣe pé wọ́n sign document. Yes. Okay. Yeah, we know that. We know that too. Yeah, but into ṣẹlẹ̀ Dr. Esan ni pé I know you have the original copy with you. You have it. No wahala. Yes, can we have that? Bọ́ mi lè fún yín. Okay. Èmi lè fún yín sí. Ẹ jẹ́ kí lọ ṣe photocopy. No. Ẹ má worry. Ṣebí one of your nurses are here, àbí? Ẹ jẹ́ káwọn lọ ṣe ẹ̀yin ò ní lè lọ láti lọ ṣe photocopy. Then we wait and when they come back, a máa ṣe ìnáwó. Ẹ fún. Bọ́ mi lè sá. Àbájá wa doctor, ẹ ṣáà relax. Just respect yourself. You understand, doctor? Yes. Nurse Bimpe, please just make a photocopy of that. Ẹ má worry, àjà kò ń sọ̀rọ̀ jà tọ́ iṣẹ́ wa là ń ṣe. Ẹ̀yin ẹ ṣáà relax, kò sí problem at all. Bimpe. Ẹ̀yin ẹgbàá ilé. Okay, this is the original here. Keep a photocopy. Definitely, as my own copy. Of course. All right, that's very good. Well, all said and done. Dr. Esan, please, can you move? Doctor, please, let's move.
má tún yọ̀bọ̀n. No, ẹ má worry, ẹ ṣáà tẹ̀lé wa, ẹ tẹ̀lé wa. bí pé please I'll be right back. Kí wá ló lè ṣẹlẹ̀ báyìí? Kí n la ní gbà tó ń sọ̀rọ̀ nípa ìbò létí ẹ̀ wà. Ẹ bo wọ́n fi ọlọ́jọ́. ilé fẹ́ arrest me fún mi kí ni mo ṣe. Olóyè a rí i pé nínú ìwádìí wa tá a tún ṣe. a rí i pé yín gangan lẹ ṣẹ́yún fọ́mọ yẹn. ọ̀gá ọlọ́pàá. Yes. ẹ má borúkọ ọkọ mi jẹ́. kì í ṣe ìbanilórúkọ jẹ́ leléyìí o. ẹ̀sùn wa nù ilé wa wá ń fi ẹ̀sùn tí ò dá àkọ́kọ́ mi kí ló tó gbogbo orú yẹn. máa ṣe iṣẹ́ ìwádìí wa dájú òun la fi rí wípé ohun tí chief gangan ṣe nìyẹn. kí n tún jẹ́ kó tún yé yín sí i ṣe mọ̀ pé olóyè gan ti fìgbà kan rán àwọn jàǹdùkú sí ọmọ tá à ń sọ yìí tí wọ́n bà jẹ́ yankanyankan tí wọ́n ní kí wọ́n lù ú ẹ dẹ̀ rí pé ní tí olóyè ṣe yìí wọ́n ti tàpá sófin torí ìdí èyí la ṣe wà ń bí lónìí láti wá arrest wọn. chief ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí ọ̀gá ọlọ́pàá ń sọ látàárọ̀ ẹ̀ ṣé rọ́ ni wọ́n ń pa ni àbó ti tọ́. ọ̀gá ọlọ́pàá ẹ lè mú wọn lọ ẹ lè mú wọn lọ ẹ lè mú wọn lọ ẹ lè mú wọn lọ. ẹ lè mú lọ níbo lè fẹ́ mú lọ níbo ẹ lè mú wọn lọ bí kankan jàre lè fẹ́ mú wọn. ta ló mú lọ. ta ló mú lọ. irú àlákọ̀rọ̀ lájọ náà. àwọn ọlọ́pàá ni mo rí tán mú yín lọ. èmi náà ló mú lọ. àlàkò lánàá. èmi náà mú lọ. pásítọ̀ dẹ̀ ti sọ. ẹ sọ. ohun tá a fún mi rí ni pé nígbàkúgbà tí Tomisin bá mú ọkọ wálé ẹ má go against ẹ bẹ́ẹ̀ ìtọ́ni Ọlọ́run. tí mo bá wá rí ọkùnrin kan tó dáa tó wá láti ilé eré tí mi lè ẹ tó dáa tí. ẹ̀dà kí ó báyìí nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní ọlá ìṣẹ́ ìgbélé sọ wípé ìgbọràn sàn jù ẹbọ rírun lọ màá ròyìn pé kẹjẹ ká tọrẹ ọ̀rọ̀ Ọlọ́run torí kò léwu. kò burú ẹ ṣe. ẹ bá mi kí mọ́mí àti Tomisin. ẹ wá gbọ́. máa máa ìpẹ́ tí ń jọ sọ́ndé o. alágbọ̀rọ̀ lọ. ẹ ṣe. God bless you sir. all right. àwọn aṣọ fún yín láti ìjọ kí lè wọ́n ń wò kò yẹ kẹ́ ẹ gbé sára. Tomisin náà. ó wà ní bẹ́ẹ̀dúùmù ẹ̀. Tomisin. ìgbà mi máa lọ kó o ewu ilé báyìí mo ṣe nǹkan láyé mi o. Orito, lójú ẹ̀ ò gbọ́dọ̀ sunkún mọ́ orito bẹ́ẹ̀. Tílẹ̀ bá mọ́ mo fẹ́ kó lọ pé bọ́ọ̀ yẹn fún mi pé kó yọjú sí mi ó gbọ́ mi. kí ló dé ṣe tún pé dé olú. mo ní kó lọ sọ fún pé kó wá rí mi. ṣé o fẹ́ máa bá wọn ágíù nǹkan tó ń bá ti sọ fún ẹ ni kó o ṣe náà. Oya, dìde, máa lọ sí bedroom kó lọ sùn. Tó bá dọ̀la.
ẹni tó tàpátá dìde bíi tiẹ̀ tó lè lọ sí yunifásitì tó lè kàwé tó yege tó gba pálí ó yẹ ká gbóríyìn fún ìwé èèyàn bẹ́ẹ̀ ayé ò lè jẹ́ mógún irú attitude yẹn mo rí pé o lè fi tọ́jú ìyàwó sísọ ọmọ mi lè ti láìkẹ́ wẹ́ àní choice kankan mọ́ ju pé ká fi fún ẹ ṣùgbọ́n èyí ń jẹ́ ọmọ mi o ọmọ mi o anything bá wà tẹ need ẹ̀jẹ̀ ń bọ̀ adé mo bá ṣe máa ràn ẹ́ lọ́wọ́ àbẹ̀bọ̀ wọ́n bí àjọ mọ́. Sọ fún mọ́mí ẹ̀ ìjọ tó bá fẹ́ yọjú sí mi kó jẹ́ kí n mọ̀ àtàwọn mélòó ló fẹ́ wá ká lè gbà yín lálejò. ẹ ṣe ojú bẹ́ẹ̀ lọ. ní àwa pẹ̀lú yín. àbí mà ẹ ṣe kan ní yes ma yes ma ẹ ṣe ma bẹ́ẹ̀ ni ẹ ṣe mà. olúwa ló ṣe ṣé gbogbo nǹkan tí dáàdì bí ẹ̀sùn tí o ti gbọ́. ó yé mi dáadáa. kò tọ́jú ọmọ mi á fìyà jẹ ọ. Tomisin, Tomisin, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, ìwọ ni mo fẹ́, ìwọ ni mo yàn, ìjìjà bàrà sọ, ìwọ ni mo yàn, Tomisin, Tomisin, máa tọ́jú ẹ. Òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù, máa tọ́jú ẹ, máa ṣe fẹ́rẹ̀ ẹni bí ọkàn mi. Òdòdó ìfẹ́ mi má ṣe rẹ̀ dànù, máa tọ́jú ẹ, máa ṣe fẹ́rẹ̀.